Orúkọ tèmi ni Ọmọọba Adébáyọ̀ Adéníyì Adédoyin tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Ṣúkúdì, alága gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nípínlẹ̀ Ondo. A rí bíbá ilé mi. Kó lè dáa náà ni òní ni ọjọ́ àṣeyẹ pàtàkì tí ẹ̀gbọ́n wa aṣíwájú Sunday Agbaje Jagilegbo tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìwé ìròyìn Yorùbá DINGI ODUA àti ìṣàfihàn sinimá ARESA. A ti gbọ́ nípa ìtàn Olúgbọ́n àti ARESA, onírúurú à ń ṣe àfihàn sinimá Olúgbọ́n àti ARESA. Kí lẹ lè sọ nípa sinimá yìí? Sinimá yìí jẹ́ sinimá tó lágbára tó jẹ́ pé àwọn òṣèré tó làmìlaka ló kópa ń bẹ̀. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ tí ọ̀rọ̀ dá lẹ́nu wọn ní bẹ́ẹ̀ Adé Ilésanmí Adé Sam tó jẹ́ olóòtú àgbà fún sinimá òun náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó sì jẹ́ eléré orí ìtàgé. Bákan náà Sunday Agbaje Jagilegbo àrímọ̀ pé ẹni tó ti pẹ́ tó ti ń ṣiṣẹ́ ni ìtàn yìí wọ́n kọ́ ó perfect gan technically àti àwọn equipment tó ń lò gbogbo ẹ̀ ló dé pé round peg at the round hole ni gbogbo ẹ̀ jẹ́. Kí lẹ lè sọ nípa bàbá wa Sunday Agbaje Jagilegbo? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, èèyàn gidi ni, ó ń kọ̀tàn gidi ni, òǹkọ̀wé ni, sọ̀rọ̀sọ̀rọ̀ ni, ó sì jẹ́ oní tíátà tó jẹ́ pé wọ́n ti pẹ́ àlẹ́ bí ọgbọ̀n ọdún ó lé báyìí náà ti wà nídìí iṣẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ yìí. Sunday Agbaje Jagilegbo ó jẹ́ èèyàn gidi. Ṣé ló dàbí pé kẹ́ má tiẹ̀ dáwọ́ ìlú yẹn dúró? Ẹ ṣeun bàbá. Dùn mọ́ wa gan. Ẹ ṣe. Ẹ ṣe gan. Olúwa ṣeun. Ẹ jọ̀ọ́ dá orúkọ fún àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ nílé báyìí. Tó orúkọ tèmi ni Àyàngbayì Bàtà. Tí ẹ jẹ́ ọmọ bíbí ìlú Òtù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣe gan. Ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ondo. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni. Ẹ wò ó, ohun tó gbé adé hàn yín ohun ńlá ni, ohun mẹ́rìírí eléyìí nígbà tí à ń ṣe ìkójáde fíìmù bàbá wa Jagilegbo ṣoògùn ọ̀rọ̀. ARESA ni a pè àkọlé eré ọ̀hún, òun náà la wá kó jáde lónìí. Ẹ ṣeun. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ó ti tó ọdún wo tí ẹ ti ń lùlù yìí àbí ṣé àbímọ ni? Kọjá bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá, àbímọ ni. Àbímọ ni láti ìgbà tí wọ́n ti bí wa láti ń lo ìlú yìí. Àjogúnbá ni ká pè é, láti inú oyún gan láti ń lò. Kí lẹ lè sọ nípa ìlú tẹ́ ẹ lù? Kí lorúkọ ìlú tẹ́ ẹ lù yìí? Orúkọ ìlú tá à ń lù yìí ni Bàtà, à ń pè é ní ìlú Bàtà, ìlú ọ̀ríjínà ìlú Yorùbá ni. Ìyàtọ̀ tó wà láàrin Bàtà àti Gángan? Ìyàtọ̀ tó wà láàrin wọn náà ni pé Bàtà máa ń ta létí dáadáa. Ìlú akínkanjú ni, ìlú àwọn akin ní ìlú Bàtà. Ṣùgbọ́n tá a bá ní ìlú dùndún, ẹ̀yin pè é nílùú Gángan, ṣùgbọ́n dùndún lèmi ó pè é torí pé dùndún gangan ni orúkọ wọn jẹ́. Dùndún jẹ́ ìlú tóhùn rẹ̀ ṣe dòdòdò tó tún dùn létí. Bàtà náà dùn létí o, ó dùn dára tí yẹn bá gbé débi tó ibi tí yẹn bá mú ibi tí wọ́n ti mú. Bẹ́ẹ̀ ni. Ṣé ìlú tí à ń wò yìí ṣé òun náà máa ń sọ̀rọ̀? Dáadáa, gbogbo ìlú Yorùbá pátá ló máa ń sọ̀rọ̀, ló ń sọ̀rọ̀ bí èèyàn. Ǹjẹ́ ẹ lè bá wa fi ìlú sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ká tiẹ̀ gbọ́ nǹkan tó máa sọ? Eléyìí tá à ń wí tẹ́ fi sáré ní ká dáwọ́ dúró fúngbà díẹ̀ òun nìyí. Ẹ ṣeun. Eléyìí tá a wí ni wípé àti ṣe gbá àti ṣàwo ó wá kú kò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  bàbá ìṣàsùn kí la ó ṣe, bàbá ìṣàsùn kí la ó ṣe, bàbá ìṣàsùn kí lẹ ti wí, bàbá ìṣàsùn mi ò tí ì gbọ́, bàbá ìṣàsùn bó ṣe lọ́nu.